ti jáde o. fíìsìdì orin Islam wo ni kí n ṣe apá kejì. apá kìíní lẹ rà tẹ́ gbọ́ tẹ́ wò tẹ́ ló kọjá bẹ́ẹ̀. ẹ ò tí ì rí kankan nínú apá kìíní. apá kejì fíìsìdì orin yẹn lélẹ́yìí. omi lálàáfíà yàrá ọ̀bànà àtọmọmọ mi ní sùúrà o. sátìrámọ́nì ìnira ti tó àárẹ̀ ò dára nínú àgọ́ ara fún wa lálàáfíà èyí tó péye torí kú wa ò dá ní àkókò yìí o. èwo ni kí n ṣe pàtó bó ṣe ń lọ láàrin Haji Ibrahim Labaika Sofia Yankaula àti mistura tèmi ní success tí wọ́n bára wọn fà nínú fíìsìdì. èwo ni kí n ṣe apá kìíní apá kejì lélẹ́yìn ó tún kọjá bẹ́ẹ̀ àti gbé jáde. marketed and distributed by Golden Point Music Shop 4 Golden Point Plaza lẹ́yìn Abuja Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 00206733345 àti 003310699. fíìsìdì orin Islam èwo ni kí n ṣe apá kejì ẹ̀yin náà bẹ̀rẹ̀ fún àti gbé jáde báyìí ó yẹ máa rà á. bùjẹ́bùdánù kan bẹ́ẹ̀ bùjẹ́bùdánù kan bẹ́ẹ̀ ní àdúgbò ní ẹ̀jẹ̀ ńlá máwọn náà bóyá wọ́n lè ràn mí lọ́wọ́. tó bá jẹ́ mo mọ̀ kóbìnrin níyàwó mi ò máa bí mi ò bá ti fẹ́yàwó mẹ́fà lẹ́ẹ̀kan ṣoṣo torí kò ní burú kí gbogbo wọn kóbìnrin ìjọ ọkùnrin ni mo fẹ́ òpin lè róhùn mùsàrò lé. ẹgbẹ́ ni ẹlẹ́jà tọkọ-tìyàwó alájà tuntun Amira tajà ó bí rere àti Haji Kabiru aláyàndé rẹ̀ Sàlátù àwọn méjèèjì ló ń fọ́ni jíjà àdàbí nínú fíìsìdì yìí o bẹ́ẹ̀ sókè. àdàbí àdá tí n bá lóyún méjì sí ẹ. àdàbí àdá. àkọlé fíìsìdì yìí ni àdàbí orin Islam tó kọjá bẹ́ẹ̀. Amira tajà o ìyàwó tó ń bí obìnrin jọ nílé ọkọ lẹ́rìí Sàlátù ọkọ ìyàwó bá yarí o ẹ tún gbà. ìyàwó ọsibítù ló ń rè yóò foyún bọkùnrin ni tó bá ti bọkùnrin o balẹ̀ yìí lọ ni. àbíyamọ ayé ẹ wá bá mi dá sí i mo foyún bíbí méjì lóbìnrin bá lè mí yarí olóhùn kọ́ lòun lọ́mọ. ẹ wo ẹ máa gbádùn orin èyí yàtọ̀ ilé ẹjọ́ ní gbẹgẹdẹ ti gbiná níbi tádájọ́ ìyàwó ti máa dájọ́ fọ́kọ ẹ̀ tó fẹ́ràn àròjà rẹ̀ fíìsìdì orin Islam tó àgbàkọ́lé ẹ̀ ní àdàbí kò ṣe é tú ẹ má jẹ́ ń bẹ́ ẹ̀yin náà rà kẹ́ gbọ́ kẹ́ wò ó àgbékalẹ̀ tó kán tọkọtaya gbogbo ìdílé ní ẹgbà bẹ́ẹ̀ fíìsìdì orin yìí àdàbí ó ti jáde wìtìwìtì ló ń tà ọ́ marketed and distributed by Golden Point Music Shop 4 Golden Point Plaza lẹ́yìn Abuja Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 00206733345 àti 003310699. fíìsìdì orin Islam àgbẹ̀ àkọlé ẹ̀ ní àdàbí láàrin alájà tuntun Amira tajà o àti Haji Kabiru aláyàndé rẹ̀ Sàlátù ni iṣẹ́ tó nọ́ṣẹ́ gbani kò ní ráìbà ó ti jáde ẹ̀ mẹ́ra o. tí bá lóyún méjì sí ẹ o. àdàbí àdá. tí mo bá lóyún méjì sí ẹ. àdàbí àdá. alájà Sofia Yankaula tún dé. ó lọ́kọ tó ń bẹ̀rẹ̀ ẹ̀tọ́ ẹ̀ lọ́dọ̀ ọkọ tó fẹ́ o. Amiru Hasan Sise olórí rẹ̀. ẹ̀tọ́ obìnrin woman rights àkọlé fíìsìdì eléyìí ó tún kọjá àfẹnuròyìn. tọkùnrin tóbìnrin tọkọtaya ló kún dọ̀ra kẹ́ gbọ́ kẹ́ wò kẹ́ mọ bó ṣe ń lọ. ajírẹ́bí dasi níbi tó lágbára dé nínú fíìsìdì yìí. ẹ̀tọ́ obìnrin woman rights. Hajiya Sofia Yankaula ló ń jà fẹ́tọ́ obìnrin o. ẹ wo àfi kẹ́ra fíìsìdì orin Islam yìí ẹ̀tọ́ obìnrin woman rights. kájọ fojú ló ń jẹ ayọ̀ jẹ. fíìsìdì orin Islam ẹ̀tọ́ obìnrin woman rights. àti gbé jáde. marketed and distributed by Golden Point Music Shop 4 Golden Point Plaza lẹ́yìn Abuja Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 00206733345 àti 003310699. fíìsìdì orin Islam tó àgbẹ̀ àkọlé ẹ̀ ní ẹ̀tọ́ obìnrin woman rights. Hajiya Sofia Yankaula àti Haji Amiru Hasan Sise olórí rẹ̀ ni o. ó ti jáde. ó tẹ́ mi lọ́rùn o ó tẹ́ mi lọ́rùn ó tẹ́ mi lọ́rùn kí n bọ́kọ̀ mu gàrí ju kó fẹ́yàwó lé mi lọ. Allahu Akbar fíìsìdì orin Islam ó tẹ́ mi lọ́rùn lẹ́lẹ́yìí o. Haji Amarufa
Rufat má jẹ́ kí n gbogbo Haji Komarudin Ọdúnlami Ayélóyún Saida Mariam Akiki àti Saida Kifayat Singer ẹni ayé ń fẹ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló kọrin dára nínú VCD yìí tá a gbé àkọlé ẹ̀ ní ó tẹ́ mi lọ́rùn orin gbé orin wọlé ní àgbọ̀túnwó àwòtúnwó VCD ó tẹ́ mi lọ́rùn ni o Haji Rufat má jẹ́ kí n gbogbo Haji Komarudin Ayélóyún Saida Mariam Akiki àti Saida Kifayat Singer ẹni ayé ń fẹ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ní nǹkan wo wọ́n kojú bọ̀ orin fúnra wọn lọ́kìtì gbé ọ̀rọ̀ ó tẹ́ mi lọ́rùn VCD ẹ ti jáde báyìí marketed and distributed by Golden Point Music shop number 4 Golden Point Plaza lẹ́yìn Abuja Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 002-067-3345 tàbí 003-310-6999 VCD on Islam ó tẹ́ mi lọ́rùn ó ti jáde wìtìwìtì ló ń tà ẹ tètè lọ́ra ti yín o. Màmá ló tóbi tẹnu kọ́ ara mi kò sóhun tó ga tó ìmọ̀ la fi lọ́la lọ́ ṣàtọ̀kùn fún owó kò sóhun tó dá tó. Késekése lẹ wo nínú VCD máa tó wá apá kìíní agbéjáde ẹ̀rọ ẹ̀wọ̀ ẹgbósùbà kò tán síbẹ̀ àríyànjiyàn yẹn ṣì tẹ̀síwájú láàrin Amirat Aminat Ajao Biroro àti Haji Salawudeen Sileke eke na baba ìmọ̀ tó wá apá kejì lẹ́lẹ́yìí àfi kẹ́ra kẹ́gbọ́ kẹ́wò kẹ́gbà ṣé ìmọ̀ lọ́jọ́ wó lọ àbọ̀wọ́ lójúmọ̀ lọ nínú VCD ìmọ̀ tó wá apá kejì tó jáde ilẹ̀ Ultima VCD ìmọ̀ tó wá apá kejì orin Islam tó lóyin lánàá gbà by popular demand àti gbé jáde báyìí o marketed and distributed by Golden Point Music shop number 4 Golden Point Plaza lẹ́yìn Abuja Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 002-067-3345 tàbí 003-310-6999 VCD on Islam tá a gbé àkọlé ẹ̀ ní ìmọ̀ àtọwọ́ apá kejì ẹ̀ ló ti jáde báyìí àwòtúwò ni ó kọjá bẹ́ẹ̀ ẹ má ra o. Olúwa ló sàmì sáwọn prayer mi ẹlọmẹ́nu fún òògùn kan o. Ògo Ìbàdàn wá dògo Naija ògo Naija wá dògo àgbáyé. Ọba ló ṣe rú ẹ̀ fún bàbá Yẹ̀sùfù. Yéèyé kò tẹ̀ ṣètò fọ́mọ àdàmọ̀ kankan. Àpèsè kọ́rẹ́nsì tó ju swagger nínú ẹ̀ yàtọ̀. VCD what next ni o. Láti bẹ̀rẹ̀ dọ́gbìn ó tẹ̀. Iṣẹ́ tó ju sálọ ní owó lálàáfíà. Àti gbé jáde báyìí o. Marketed and distributed by Golden Point Music. Shop number 4 Golden Point Plaza. Lẹ́yìn Abuja Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. Telephone 002-067-3345 tàbí 003-310-6999. Bẹ́ẹ̀ bá ti rọ ọdún CD what next. Record tuntun ti kọ́rẹ́nsì gbé jáde. Bẹ́ẹ̀ni kẹ́ máa ra VCD ẹ̀ lọ́wọ́ yìí ẹ máa láìkí ẹ̀ yàtọ̀ ẹ tètè lọ ra ti yín báyìí o. Nigeria go better. Nigeria go good o. Ó nàlá latest and hottest in ta tó yọrùkú lálá. Rẹ́kọ̀d tuntun lélẹ́yìí. Ọba náà bá orin kí n dọ́dọ̀ Saheed Òṣùpá bẹ́ẹ̀ gò la. Ó ti jáde capability ó yá lẹ́ọ̀dà. Òṣùpá naturally ni naturally lọ́lọ́ bá a ti ẹ̀dá omi capability ní ability lásán lọ. Ọ̀pọ̀lọpọ̀ èké ẹni inú ẹ̀ la máa rí. Tájàmọ́dé èèyàn bá ṣe bíi tó tọ́ o. Ẹ jẹ́ kó yẹ kọ́rọ̀ lọ́hùn ó bá gidi. Tọ́lọ́pàá ló fẹ́ jíṣẹ́ èké ẹni inú ẹ̀ la fi rán. Ọ̀rọ̀ bá lè ta ṣàràṣàrà. Latest record lórí tó Òṣùpá ṣẹ̀ṣẹ̀ gbé jáde. Capability lórí audio CD àti VCD. Marketed and distributed by Golden Point Music. Shop 4 Golden Point Plaza. Lẹ́yìn Abuja Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. Telephone 002-067-3345 àti 003-310-6999. Capability latest release Òṣùpá nìyẹn ó ti jáde ọmọ ẹ̀rọ. Wọ́n fẹ́ gbàrà lọ́wọ́ alára. Ìrọ̀nà pa. Mo gbà lè rí dáadáa. Ìrọ̀nà pa. Mọ́dà kan kò lè dàbí alára. Ìrọ̀nà pa. Ọlọ́run ló wọ̀n dá wa lásán àwọn ènìyàn àtàlẹ́jánu bí kì í ṣe ká lè má sí wọn lọ́hùn ẹ̀yin ọ̀rẹ́ mi ìtajọ̀ ń tayọ̀ bẹ́ẹ̀ bá ti gbọ́ pé wọ́n bá ń pèrún ẹ jọ̀wọ́ ká kúrò nídìí ìyáyó ká lọ́jọ́ sí fọlọ́hún ọba. Òní ni làkọ́lé eléyìí tí ẹ ń gbọ́ tí ẹ ń wò yìí o. Òní ni celebration of love ni Haji Ibrahim Labaika àti Haji Kifayat Singer ẹni ayé ń fẹ́. Kò sí controversy nínú eléyìí. Ó yàtọ̀ sí gbogbo èyí tẹ́ ẹ ti ń gbọ́ tẹ́ ẹ ti ń wò. Kifayat Singer ẹni ayé ń fẹ́. Ṣé òní ni tàbí òní kọ́? Ó yá jí àgbọ̀. Ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀rí tí mo rí ẹ̀wọ̀n ọmọbìnrin tó ń rè kọjá ẹ̀wọ̀n bó ṣe dára bí èdè ọ̀gá wọn sì gbọ́lẹ̀ ó lómi lára bí bá ní parọ́ wù mí lóbìnrin má dìde lọ́bọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi bó bá gbà fún mi mo lè fi ṣàyà. Bí Kifayat gbà
singer ni ayé ń fẹ́. ó kọjá bẹ́ẹ̀. ó ti jáde báyìí. marketed and distributed by Golden Point Music. shop 4 Golden Point Plaza. lẹ́yìn Abuja Plaza. Alaba International Market. ọjọ́ Alaba Lagos. telephone 002-067-3345 àti 003-310-6999. fíìsìdì oní Islam tá a gbà kọ́lé ẹ̀ ní òní ni. ó ní kẹ́ra kẹ́wò kẹ́gbà mo fọwọ́ ẹ̀ sọ̀yà ká. ó dùn ó kọjá bẹ́ẹ̀. ó ṣe wá sí ìwọ tó ní tó bá ti ń pèrò kálọ́jọ́ sí fọlọ́hún ọba ìwọ lórobìnrin tó ń kọjá obìnrin tó dá obìnrin tó sọ̀ra ó dálẹ̀ pàṣẹ nìkan lóbìnrin yádìdé lágbà àmọ́kọ́ obìnrin ìyá onígbò ọkọ̀ ọmọdé. La ilaha illallah Muhammad ya Rasulallah. 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 Faya ahlan bi kasidi ayyama ujahaka lebadiri wa anta nuru fil kauni wa fil hilki kadhali qamari. La ilaha illallah Muhammad ya Rasulallah. La ilaha illallah Muhammad ya Rasulallah. Lakali amudu rabbul ala lakata na uma ashukuri fakam min yadi sabakita alaina laysa bil qasiri. La ilaha illallah Muhammad ya Rasulallah. Ìfẹ́ dára púpọ̀, ìfẹ́ dùn ó máa joyin lọ. Ìfẹ́ dára púpọ̀, ìfẹ́ dùn ó máa joyin lọ. Olólùfẹ́ mi, ó ti tásìkò tí mo fẹ́ gbé ẹ sílé. Ìfẹ́ dára púpọ̀, ìfẹ́ dùn ó máa joyin lọ. Ìfẹ́ dára púpọ̀, ìfẹ́ dùn ó máa joyin lọ. Olólùfẹ́ mi, ó ti tásìkò tí mo fẹ́ gbé ẹ sílé. Ìfẹ́ dára púpọ̀, ìfẹ́ dùn ó máa joyin lọ. Ìfẹ́ dára púpọ̀, ìfẹ́ dùn ó máa joyin lọ. Olólùfẹ́ mi, ó ti tásìkò tí mo fẹ́ gbé ẹ sílé. Ìfẹ́ dára púpọ̀, ìfẹ́ dùn ó máa joyin lọ. Ìfẹ́ dára púpọ̀, ìfẹ́ dùn ó máa joyin lọ. Olólùfẹ́ mi, ó ti tásìkò tí mo fẹ́ gbé ẹ sílé. Ọpẹ́ ńlá ní fọ́lọ́hun, ìyìn fọ́ba tó ṣẹ̀dá wa. Ọba tó dá mi lọ́kùnrin kò dá mi lábọ̀ ara. Ọlọ́run tí wọ́n ṣe mí lógo ó gbé mi pàdé ìfẹ́ mi. Egungun táyọ̀ ní àmì lọ́lọ́run fún mi láyà. Ọmọ tó ní ìwà mẹ́wàá tó tún jáde lọ́dẹ̀dẹ̀ rẹ̀. Ẹ̀sìn àtiwà pẹ̀lú ẹwà rẹ̀ ó ń dá mi lọ́rùn gidi. Tó bá ti rìn ló wù mí àgàgà tó bá rẹ́rìn músẹ́. Àyà mi tèmi ní success má ṣe fi mí sílẹ̀ láéláé. Ìfẹ́ dára púpọ̀, ìfẹ́ dùn ó máa joyin lọ. Ìfẹ́ dára púpọ̀, ìfẹ́ dùn ó máa joyin lọ. Olólùfẹ́ mi, ó ti tásìkò tí mo fẹ́ gbé ẹ sílé. Ọpẹ́ ńlá ní fọ́lọ́hun, ìyìn fọ́ba tó ṣẹ̀dá. Ọba tó dá mi lóbìnrin tí ó dá mi láàbọ̀ ara. Ó fi mi ṣàbàpàdé ayọ̀ mi Sàràkí ọmọ ìyanu. Ọkùnrin tó níwà tó lẹ́wà ọ̀pẹ̀lẹ́sìn tó yẹ kọ́.
Mistura kò sí rọ́kàn níbẹ̀ rárá látijọ́ tá ti ń bára wa bọ̀ ó fún mi ní ìbànújẹ́ ìfẹ́ síbẹ̀síbẹ̀ ládìjọ́ ń lò ní àárín ara kìí ṣe fẹ́ dábẹ́ kí èèyàn kan kìí ṣe nítorí nǹkan kan èyí fi mí lọ́kàn balẹ̀ pé mo yàn ẹ́ látọ̀run ni àsìkò tí wá tó ìfẹ́ mi kí n yọjú sí bàbá ẹ̀ kí n tọrọ kẹ́ fún mi ìyàwó torí mo fẹ́ gbé ẹ sílé ẹni ò láyà ó pé lẹ́sìn ìgbé ayé àpọ́n yìí tó gẹ́ tó gẹ́ Mistura ẹni ò láyà ó pé lẹ́sìn ìgbé ayé àpọ́n yìí tó gẹ́ àmọ́ bàbá olówó lókìkí wọn ò ní fẹ́ kí o fẹ́ mi eléyìí ló tójú sú mi torí mi ò tí ì lówó àyà mi ó ń bà mí lẹ́rù mi ò fẹ́ fi ẹ́ lẹ̀ rárá. ìfẹ́ dára púpọ̀ ìfẹ́ dùn mọ́ máa jù lọ. ìfẹ́ dára púpọ̀ ìfẹ́ dùn mọ́ máa jù lọ. lónìí ó ti ká sí ipò tí mo fẹ́ bẹ́ẹ̀ sílẹ̀. ìfẹ́ dára ọkọ mi ó dá sí ipò ní òtítọ́. àmọ́ kọ́ láàárọ̀ sùn ló mọ ní sàtọ́ mi kú mi bá a. àmọ́ mo máa ń sọ fún ẹ pé kò yé sọ kó o lówó. kò sílẹ̀ ní ó bọ̀ lọ́la owó rẹ̀ ti dé tán. nǹkan kan tó ń bà mí lẹ́rù ọ̀rọ̀ Yorùbá sọ wípé ohun tó dá òun sí fẹ́ nìkan mi ò fẹ́ di méjì rárá. àwọn obìnrin tó wà níta ẹ̀ ó ń bà mí lẹ́rù gan ni. wọ́n pè wọ́n mọ́ mọ́ á pè é má ṣe dá wọn lóhùn rárá. tó wáyé ti dájú mi ìjà lọ ká gbọ́n òun wá wí. gbogbo ohun tó wù kí wọ́n sọ tirẹ̀ ṣálẹ̀ mi ṣe máa ṣe olólùfẹ́ mi lọ́mọkàn ẹ̀ balẹ̀ kọ́ lọ má já yàrá wa. ìfẹ́ dára púpọ̀ ìfẹ́ dùn mọ́ máa jù lọ. ìfẹ́ dára púpọ̀ ìfẹ́ dùn mọ́ máa jù lọ. olólùfẹ́ mi ó ti ta sí ipò tí mo fẹ́ gbé sílẹ̀. Assalamu alaikum ẹ kú dédé wo ibi ṣé lálàáfíà mo bá yín kẹ́mi yín ogun bàbá. wàlékún sálámù ẹ̀mí ìyàwó lè mọ́ra àlàáfíà sálẹ̀ báwa ẹ jọ̀wọ́ ṣe kò sí ìyọnu torójú yìí mọ̀jà àjòjì talẹ̀ ní tí ẹ fẹ́ rí. orúkọ mi ní Saidi Sàràkí láyé mọ̀ mí sí ọlọ́run kẹ́mi ní dádì mi ìlú Èjìgbò ni mo ti wá èmi làfẹ́sọ̀nà Mistura ọmọ yíbìrín lèmi ń fẹ́ bàbá èmi làfẹ́sọ̀nà Mistura ọmọ yíbìrín lèmi ń fẹ́ mo fẹ́ kẹ́ fún mi mo ṣàyà kẹsì tún ṣàdúrà dáadáa òjò bẹ́ẹ̀ lọ tí mo fẹ́ nìyẹn kọ́ lọ ń jẹ́ kẹ́jẹ̀rẹ̀ wá. ìfẹ́ dára púpọ̀ ìfẹ́ dùn mọ́ máa jù lọ. ìfẹ́ dára púpọ̀ ìfẹ́ dùn mọ́ máa jù lọ. olólùfẹ́ mi ó ti ta sí ipò tí mo fẹ́ gbé sílẹ̀. Mistura sọmẹni tó jókòó sílẹ̀ yìí báwo ló ṣe jẹ́ mo fẹ́ gbọ́. mo mọ Sàràkí lórúkọ ẹ̀ àfẹ́sọ́nà mi máa ló jẹ́. ó tún gbà wo tẹ́tí fẹ́ra yín bọ̀ ṣàlàyé fún mi mo fẹ́ gbọ́. àti kékeré láti ń fẹ́ra wa títí tá fi parí ẹ̀kọ́ wa. ìfẹ́ ta ní síra wa pọ̀ mọ́ kò lè lápèjúwe rárá. ó jẹ́ àpinnu láti fẹ́ra wa torí pé ìfẹ́ ojú kan. ẹ ṣàgbà sí àjìnẹjọ ẹ ò ní fojú sunkún wa. irú iṣẹ́ wo ló ń ṣe irú ìyàwó ló bí ẹ. àjọ parí agùnbánirọ̀ ni ṣùgbọ́n wọn ti rí iṣẹ́. tí mo sábà ṣáàní dáàdì wọn náà sì ní mọ́mì wọn. kí ni mo gbọ́ tó ń sọ Mistura ọmọ òṣìṣẹ́ ìjọba ló fẹ́fẹ́. kí ni mo gbọ́ tó ń sọ Mistura ọmọ òṣìṣẹ́ ìjọba. èló ni dáàdì rẹ̀ ń mọ̀ gbà ká tó sọ mọ́mì wọn. òun kẹ́kàwé kórì iṣẹ́ ṣe báwo la ṣe tọ́jú rẹ̀ gan ò lè fẹ́ ni tí mò ń wò yìí mi ò lè gbà fún ẹ rárá. ìfẹ́ dára púpọ̀ ìfẹ́ dùn mọ́ máa jù lọ. ìfẹ́ dára púpọ̀ ìfẹ́ dùn mọ́ máa jù lọ. olólùfẹ́ mi ó ti ta sí ipò tí mo fẹ́ gbé sílẹ̀. mo gbọ́ ohun tí rí bàbá mi Alábí làbáyíká bàbá mi. mo gbọ́ yí bàbá mi Mistura mọ̀ kẹ́ o. ọmọ wọn ní lórí Àfọ̀njá ìlú Kúránì gangan. ẹ̀yin lè máa ń sọ fún mi
pin ṣùgbọ́n kì í ṣe bí tọkọ. kí n lẹ́yàrá lọ́sẹ̀ yìí náà kí wá fàmọ́ fẹ́ di ẹni. ojú mi kò pọ́n arákùnrin Sàràkí àbí kí ló ń jẹ. ìgbà tí mo kọ́kọ́ gbọ́ Sàràkí mo rò pé ètò ìlú Ìlọrin. kò wá tẹ́tí kò gbọ́ kìlọ̀ mo mọ̀ wípé o létí. àní kò wá tẹ́tí kò gbọ́ kìlọ̀ mo mọ̀ wípé o létí. má jẹ́ rí ẹ nínú ilé mi látòní rẹ lọ. kò lè fẹ́ ọ ọmọ mi ò lè fẹ́ ọ mi ṣúra ò lè fẹ́ ọ kó bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ má ṣe jẹ́ ká pàdé mọ́. ìfẹ́ dára púpọ̀ ìfẹ́ dùn wọ́n máa jó ìlọ. ìfẹ́ dára púpọ̀ ìfẹ́ dùn wọ́n máa jó ìlọ. ó ti tásìkò tí mo fẹ́ gbé e sílẹ̀. Ayọ̀mí ìfẹ́ mi ní sùúrà ṣùgbọ́n dádì ewì. àìkọ́fà ifá tí ń ṣe tó mọ̀ pé mo wí lákọ̀ọ́kọ́. irú ayé wọn ti tálákà irú ayé wo là wá wá. Ọlọ́run irú ayé wọn ti tálákà irú ayé wo là wá wá. títẹ́líkà bá ti fẹ́ ṣe ń rere àfi kó kàgbá kò ló. mo rẹ́ ń tó wú mi lọ́kàn tó yẹ kí n mú fi ṣàyà. wọ́n ní lọ́wọ́ kò sí ìyàwó apá mi ti jábọ́. Ọlọ́run ìwọ sá ló dá mi dákun gbáròyé mi fa. tó o bá kówó mọ́ mi tẹ́lẹ̀ bá mi tún kọ́ kí n dòló. má jẹun pé má ṣe jẹ́ ó jìnnà mo fẹ́ kó sojú ẹ̀mí wọn àyà mi. má ṣe fi mí sílẹ̀ ìwọ ṣá ni mo fẹ́ fẹ́. má ṣe bínú olólùfẹ́ mi lọ́fọ̀kàn balẹ̀ dáadáa. àìnígi lóko má mẹ́sọ ẹ̀ má ṣe gbọ́n dáàdì mi wí. wọ́n wí lórí ṣe máa bá wọn sọ̀rọ̀ tí wọ́n ní bá mi ṣe máa ṣe. má ṣe bínú ọkọ mi má ṣe bínú ayọ̀ mi má ṣe bínú lọ́mọkàn ẹ̀ balẹ̀ ìwọ ṣá ni máa fẹ́. ìfẹ́ dára púpọ̀ ìfẹ́ dùn mọ́ máa jó ìlọ. ìfẹ́ dára púpọ̀ ìfẹ́ dùn mọ́ máa jó ìlọ. ó ti tásìkò tí mo fẹ́ gbé e sílẹ̀. olólùfẹ́ mi ó ti tásìkò tí mo fẹ́ gbé ẹ sílẹ̀. ó ti tásìkò tí mo fẹ́ gbé e sílẹ̀. olólùfẹ́ mi ó ti tásìkò mo fẹ́ ọ̀dàyà lọ́dẹ̀dẹ̀ wá. ó ti tásìkò tí mo fẹ́ gbé e sílẹ̀. ọ bàbá ẹ sọ̀rọ̀ olólùfẹ́ mi ò mọ̀ ti fẹ́ gbé ẹ sílẹ̀. ó ti tásìkò tí mo fẹ́ gbé e sílẹ̀. rántí ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ ìfẹ́ wa a má ṣe fi mí sílẹ̀ láéláé. ó ti tásìkò tí mo fẹ́ gbé e sílẹ̀. mo nífẹ̀ẹ́ rẹ bí ojú bí ọkàn ni má ṣe fi mí sílẹ̀ jọ̀wọ́. olólùfẹ́ mi ó ti tásìkò tí mo fẹ́ gbé e sílẹ̀. olólùfẹ́ mi ó ti tásìkò tájọ́ máa gbé pọ̀ láéláé. olólùfẹ́ mi ó ti tásìkò tí mo fẹ́ gbé e sílẹ̀. olólùfẹ́ mi ó ti tásìkò tí mo fẹ́ gbé ẹ sílẹ̀. olólùfẹ́ mi ó ti tásìkò tí mo fẹ́ gbé e sílẹ̀.
ìwọ nìkan mo nílò mọ́ òtítọ́ ló sọ òtítọ́ relé ọkọ ọmọ ẹni ò ní dára títí káfí ṣàyà ṣùgbọ́n kan tó mú wa kò tẹ́ mi lọ́rùn fa kò lówó lọ́wọ́ rárá ó kàn kàwé lásán ẹni tó lówó lọ́lá nìkan lọ́ mú wá. Dádì mi ẹ fàdúrà sí mi. Mọ́mì mi ẹ fàdúrà sí mi. Ẹ jẹ́ bẹ́ni tó ń bì kí lè gbádùn nílé ọkọ. Omi ojú mi bá rí dádì mi máa fara fara. Àmọ́ máa fọwọ́ fà mí, òun lójú mi rí. Dádì mi ò ẹ̀yin lè máa fi kọ́ mi. Bẹ́ẹ̀ni la rí kò máa sẹ́ni tó mọ̀ la. Èso tí ó pọ́n lé ní, ó lè di jíjẹ búdọ̀la. Ẹni tí ò ní lé ní, ó lè dán lọ́rọ̀ búdọ̀la. Àdúrà ní ẹbí sì mi ẹgẹ́ ń fẹ́ ní kọ́kàn mi ń fẹ́. Dádì mi ẹ fàdúrà sí mi. Mọ́mì mi ẹ fàdúrà sí mi. Ẹ jẹ́ bẹ́ni tó ń mi kí lè gbádùn nílé ọkọ. Ohun tójú mi bá rí dádì mi máa fara mọ́. Máa mọ́ máa fọwọ́ fà mí, òun lójú mi rí. òtítọ́ ló sọ ọmọ mi súra àmọ́ kíṣù tó dìyàn ojú ti rí tó wo bí mo ṣe fowó tún ẹsẹ̀ mi súra tó bá lọ fẹ́ tálákà sẹ́wà oníbàjẹ́ onítọ́jú rẹ̀ bá rí pé wàá fara mọ́ òye ẹ̀ rárá wípé bó bá ti wọlé ọkọ kò nílé easy láti lọ fẹ́ lòmíràn jọ̀wọ́ dákun ó dáadáa mi ò fẹ́ fún yà ẹ̀jẹ̀ ọmọ mi. Dádì mi ẹ fàdúrà sí mi. Mọ́mì mi ẹ fàdúrà sí mi. Ẹ jẹ́ bẹ́ni tó ń mi kí lè gbádùn nílé ọkọ. Ohun tójú mi bá rí dádì mi máa fara mọ́. Máa fọwọ́ fà mí, òun lójú mi rí. Dádì mi ó láti tán tẹ́tí bí mi. Mi ò kọ́ra yín bàbá mi ṣe ni mo máa ń tẹ̀lé. Mo gbọ́ ń tẹ wí but ẹ ó ṣe favour kan. Mo mọ̀ dájú wípé company yín pọ̀ gan. Ẹ bá kọ̀ mí wáṣẹ́ sínú ilé iṣẹ́ yín. Ire lójú owó rí màá rí nílé ọkọ. Ẹjẹ́ ó ṣe é ṣe kí sára kí ó tẹ̀ nílá. Dádì mi ẹ fàdúrà sí mi. Mọ́mì mi ẹ fàdúrà sí mi. Ẹ jẹ́ bẹ́ni tó ń mi kí lè gbádùn nílé ọkọ. Ohun tójú mi bá rí dádì mi máa fara mọ́. Máa fọwọ́ fà mí, òun lójú mi rí. bí ìṣúra mi má ṣe mẹ́nu débẹ̀ yẹn mọ́ rárá òtítọ́ mo lówó kọ́pìnì mi kọ̀ọ̀kan àmọ́ owó tí mo ní kò sí tiẹ̀ níbẹ̀ ó ti wáyé mi pé torí owó tí mo ní ló fi fẹ́fẹ́ ọ mi ò dẹ̀ nígbà fún owó tó ranjú mọ́ yẹn mi ò ní dákọ̀bọ̀ fún jẹ́ kó mọ̀ kó sí ẹ lọ ẹlòmíràn àwa. Dádì mi ẹ fàdúrà sí mi. Mọ́mì mi ẹ fàdúrà sí mi. Ẹ jẹ́ bẹ́ni tó ń mi kí lè gbádùn nílé ọkọ. Ohun tójú mi bá rí dádì mi máa fara mọ́. Máa fọwọ́ fà mí, òun lójú mi rí. Dádì mi làbàìkà mi àlàbí. Ọmọ wọn nílọrin Ìlọrin Àfọ̀njá. Ìlú tí ó lẹ́kùn ẹṣin lẹ́kùn ọ̀pọ̀ lóru wọn. Mo gbọ́ ohùn ẹ wíyé àmọ́ òun lọ́rọ̀ kan. Kì í ṣòwò lórí tó fi lóun máa fẹ́ mi. Ìfẹ́ mi ló ní mo ṣọ̀pọ̀ ìdánwò fún. Bí mo ṣe ṣètò gbogbo ìpátá ló yege. Ló fi dá mi lójú bóun mo yàn látọ̀run. Mi ò sì mú rárá dádì mi ẹ fọwọ́ sí i. Ẹ ṣàdúrà sí i dádì mi ó sì máa dá. mi ìṣúra mi àfìgbà tó gẹ̀ẹ́sì mi ìṣúra mi àfìgbà tó rí mi mú tó bá ń kí mi ó mọ̀ pé lórí mi máa ń wú tó bá jóun ló wù ẹ́ máa fọwọ́ sí kò fẹ́ máa fọwọ́ sí pé kò fẹ́ máa tún kún ẹ lọ́wọ́ àmọ́ pẹ̀lú àdúrà ni kì í ṣètò owó ohun tójú rẹ bá rí àfọ́nfà rẹ ni kò jù bẹ́ẹ̀ lọ bó kọjú sí ẹ kó tá kó kọ̀yìn sí ẹ jẹ́ lọ́fà ní ọmọ mi ó kù wọ́n nìkan tẹ́rọ rẹ pa onímọ̀ nira wà fínú sóyún màkì ẹ kú ewu ọmọ. Dádì mi ẹ fàdúrà sí mi. Mọ́mì mi ẹ fàdúrà sí mi. Ẹ jẹ́ bẹ́ni tó ń mi kí lè gbádùn nílé ọkọ. Ohun tójú mi bá rí dádì mi máa fara mọ́. Máa fọwọ́ fà mí, òun lójú mi rí.
náà kọ́rẹ́ ìyàwó mi Sàràkí tán ni ó lè pàgọ́ mọ́ kọ́lé alárinrin. ọpẹ́ ní fọ́lọ́hún ìgbàdúrà ti wọlé owó ti dé ọlá ti dé bá wa dúpẹ́ ẹni tọrọ kọ́ lè pàgọ́ kọ́lé alárinrin. ayọ̀ mi ọkọ mi olówó rí mi o Sàràkí mi ọmọ ojú bá mi rẹ́ o dẹ́kun àṣebí àṣeyìndé ni mo ní kó wọ́pọ̀ mọ́ ṣàṣà nífẹ̀ ní lẹ́yìn nílé dádì ẹ̀ tẹrúbọ mo nífẹ̀ ní lójú ẹni ó dá mi lójú pé mi ò ṣí nọ́mbà mú tó mọ̀ pé mo sọ fún ẹ lọ́jọ́ ọjọ́ sí pé gbogbo lọ fọkàn balẹ̀ ayọ̀ ń bọ̀ wá pé Sàràkí orúkọ rẹ̀ àrò ẹ̀ àwọn tó lálẹ́ jẹ́ nìyàn àwọn tẹni pàtàkì àkọlé alárinrin ọpẹ́ ní fọ́lọ́hún ìgbàdúrà ti wọlé owó ti dé ọlá ti dé bá wa dúpẹ́ ẹni tọrọ kọ́ lè pàgọ́ kọ́lé alárinrin. Akú ọ̀rọ̀ ló sọ ìfẹ́ mi kò sì fọkàn mi balẹ̀ ìyẹn nígbà yẹn àti wípé aláwo ń bẹ lẹ́yìn wa àdúrà àwọn ṣéwù ti gbà lórí wa ṣéwù náà mi di ibi tán wa Khalifa Tijaniya ní Bẹ́jìngò pẹ̀lú bàbá wa ṣéwù Sùmánù bàbá lérúkú ṣéwù Rọ́jí Yusufu ọlọ́nkẹ́mi ṣéwù Násùlẹ̀mánà ọmọ tó kèsè ṣéwù Sùlẹ̀mán Khalifa ọ̀dọ́ká gbogbo wọn fọkàn mi balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run àmọ́ kí màá yìí ṣe pé nìkan ò ní gbàgbọ́ Alimudabiru orúkì Ọlọ́run sóhun ló mú mi bẹ̀rù díẹ̀ nígbà yẹn ọtújà sayọ̀ nísẹ̀yìn ojú táwọn ọ̀tá wa. ọpẹ́ ní fọ́lọ́hún ọba ìgbàdúrà ti wọlé ó ti wọlé dé owó ti dé ọlá ti dé bá wa dúpẹ́ ìjọba kọ́ lè pàgọ́ kọ́lé alárinrin. Sàràkí mi ọmọ ọlọ́nkẹ́ mi àti wá lówó ọlá ti dé ṣùgbọ́n má gbàgbé ọ̀rọ̀ tó máa sọ fún mi pé tó bá dára fún wa ju ti tẹ́lẹ̀ lọ mo ti bá ẹ jìyà dandan ní ìmájọ̀rọ̀ àtàwọn ọmọ mi alálùbáríkà o mo sọ pé tówó bá dé ẹ má fàyìn sí i owó ti wá dé Sàràkí ó ti handsome tọ́wọ́ má ṣe fi mí sílẹ̀ nígbà kọ̀ọ̀kan má fàyè gbà wọ́n tí o má bá ṣe kọ̀rọ̀ jọ káwọn agbani lọ́kàn má gbà ẹ́ lọ́wọ́ mi má ṣe wojú obìnrin mi ò fẹ́ yàwó kejì o ọpẹ́ ní fọ́lọ́hún ọpẹ́ ní fọ́nbárẹ́ àdúrà ti wọlé ó wọlé wẹ́rẹ́ ó ti dé ọlá ti dé bá wa dúpẹ́ bá mi dúpẹ́ ọkọ lè pàgọ́ kọ́lé alárinrin. tèmi ní success àyà mi tó fàyìn ó mọ bó ṣe tó òun dẹ́rìn pa mí lójoojúmọ́ lẹ́wà rẹ̀ máa ń wù mí bí n bá tiẹ̀ wá róbìnrin níta ọbàjá sọ ló bá wọ̀ tó wá wù mí kàkà kí n fẹ́ máa rárọ̀ ẹ̀ fún ẹ tọ́ráyà rere ló jẹ́ nínú ilé mi ó tí ó ná mi ò wá bẹ́kùn mọ́ torílé wá dùn mi ò dẹ̀ fẹ́ kó kàn ìwọ ni kò fún mi ní ààrẹ mọ́tẹ́
kájọ lọ kí wọn kí dúpẹ́ oore èyí tó ń ṣe fún mi ó tiẹ̀ jẹ́ pé wọn ò fún mi lówó àmọ́ wọ́n fún mi ní nǹkan tó ju owó lọ wọ́n fún mi láyà ayádirun ayádìgbà a máa lọ kí wọn mara gift tó pọ̀ dání owó tó lówó àmú káàṣì bí ẹ̀ dání kọ́lùmọ̀ kọ́kọ́ gidi ní mí nílé àná àdúrà wọn pẹ̀lú kádàrà ló sọ wá dẹni ńlá. ọpẹ́ ní fọ́ọ̀lọ́hún ìgbàdúrà ti wọlé. ó wọlé wẹ́rẹ́. owó sílé ọlá ti dé bá wa dúpẹ́. ẹni tẹ́lẹ̀ kọ́lé pàgọ́ kọ́lé alárinrin. ẹ jọ̀wọ́ àwọn ìwo ni mo ń wòye o tọ́jọ́ Sàràkí Èjìgbò pẹ̀lú aya rẹ̀ o àbójú mi wá ń tàn mí jẹ ní làbá kò tiẹ̀ tàn mí jẹ rárá àwọn náà ni ẹ máa wọlé ẹ máa rọra ẹ wá jókòó ó tójọ́ mẹ́ta rí yín ṣe kò sí nǹkan orí mi ò lọ́wọ́ tí mo fẹ́ mú yá kílà rí gbọ́ kílẹ̀ bá wa mo fẹ́ jáde. ọpẹ́ ní fọ́ọ̀lọ́hún ìgbàdúrà ti wọlé. owó ti dé ọlá ti dé bá wa dúpẹ́. ẹni tẹ́lẹ̀ kọ́lé pàgọ́ kọ́lé alárinrin. bàbá mi bàbá ìyàwó mi lọ́sùsù ara yìí bàbá rere àwa síbi ìwà rojọ́ rárá torí wípé olówó ò fàròyé bí ò bá sówó sóhun lẹ́jọ́ ń pọ̀ fà àrò wípé àtìrí yín lójọ́ mẹ́ta òun la ṣe pinnu láti wá wò yín torí èmi ti dára ó dùn ó kọjá náà ayọ̀ lágbà fún dádì ẹgẹ́ mi ogun fún wa. ọpẹ́ ní fọ́ọ̀lọ́hún ìgbàdúrà ti wọlé. owó ti dé ọlá ti dé bá wa dúpẹ́. ẹni tẹ́lẹ̀ kọ́lé pàgọ́ kọ́lé alárinrin. 20 million naira lè yí ọmọ mi èmi nìkan tán èyí jọ mí lójú ìwọ ló ṣàdúrú èyí tán Sàràkí ìkìtà fojú rẹ̀ náà ló máa ń gún ni lójú òkúta tọmọ létí kọtì sílẹ̀ fà òun ló padà wá di igun lé mú ikú ṣe pé mi gan ò fẹ́ràn rẹ̀ ó yá ikú pọ̀ ìwà rẹ̀ tún dára ṣùgbọ́n ọmọ ló ta mí púpọ̀ nígbà yẹn ó mọ̀ pé mi ò bí máa jù kan náà lọ mi ò dẹ̀ fẹ́ fọmọ mi sílẹ̀ fún ìyà jẹ wọ́n ní wọn nìkan lọkùnrin lọ́wọ́ bí rẹ̀ ikú ò ní pa yín ẹ máa dirú dìgbà ṣé mo dúpẹ́ ẹ má jù báyìí lọ. ọpẹ́ ní fọ́ọ̀lọ́hún ìgbàdúrà ti wọlé. owó ti dé ọlá ti dé bá wa dúpẹ́. ẹni tẹ́lẹ̀ kọ́lé pàgọ́ kọ́lé alárinrin. wá sílẹ̀ jẹ́ fún mi ìwà àtọkọ rẹ̀ àti fún gbogbo àwọn olówó tí wọ́n ń gbọ́ mi ẹ jẹ́ káwọn ọmọ yín fẹ́ ni tó wù wọ́n ṣùgbọ́n ní tán bá fẹ́ fẹ́ kó kéwú kàwé o àbí kọ́kọ́ sí àwọn tó lè fi jẹun ìmọ̀ràn mi lè yí fẹ́yìn tẹ́gbọ́ mi. ọpẹ́ ní fọ́ọ̀lọ́hún ìgbàdúrà ti wọlé. owó ti dé ọlá ti dé bá wa dúpẹ́. ẹni tẹ́lẹ̀ kọ́lé pàgọ́ kọ́lé alárinrin. ó ti tọrọ lẹ́sàn bàbá mi ọ̀pọ̀ ti fa ìlàrọ̀ òjìnlẹ̀ kó bá wọn tán bí. bébí ò fọlọ́wọ́ àwọn ọmọ kan láwọn ni. ó fọlọ́wọ́ kan iye ọ̀làdílé ìyọnu. àdúrà tí mo ní kẹ́fí sí mi nígbà yẹn. ó sọ mí sówó sọmọ òun ló gbà fa. àti pé mi gan wá jọmọ olóríire. ó jẹ́ ọmọ yíyá tí wá di nọ́mbà yìí o. kẹjọ kò náà ṣẹ̀jẹ̀ wọn mọ kẹfẹ́ fún wa. ọpẹ́ ní fọ́ọ̀lọ́hún ìgbàdúrà ti wọlé. owó ti dé ọlá ti dé bá wa dúpẹ́. ẹni tẹ́lẹ̀ kọ́lé pàgọ́ kọ́lé alárinrin. ẹni tá rògbò lè pàgọ́ ó kọ́lé alárinrin. ẹni tẹ́lẹ̀ kọ́lé pàgọ́ kọ́lé alárinrin. Sàràkí tán ní kò lè pàgọ́ mo kọ́lé alárinrin. ẹni tẹ́lẹ̀ kọ́lé pàgọ́ kọ́lé alárinrin. ẹ bá ń dúpẹ́ ọ̀la ti dé mo kọ́lé alárinrin. ẹni tẹ́lẹ̀ kọ́lé pàgọ́ kọ́lé alárinrin.
àlá